lẹ́tà sí bàbá wa gbà khalifa gbogbo àdàbíyí, bákan náà bàbá wa mudirul markaz, bákan náà bàbá wa Sumratu Mu'min, kí Ọlọ́run kó wọlá Ànábì wa Muhammad tulu umur bil afiyati wal aliyati dawaman bijahi sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ dákun àmọ̀nà tá a gbà tá a fi déwájú yín, àmọ́ a nígbàgbọ́ pé fọ́nrán yìí náà ó ṣeé ṣe kó déwájú yín. Gbogbo àwa tá a máa ń bá fídíò yìí pàdé torí Ọlọ́run torí Muhammad, ẹ dákun ẹ ṣíà kẹpọn káàkiri. tó ẹ̀yin bàbá wa Ọlọ́run jẹ́ mi yín ogun ìṣẹ́pọ̀ tẹ́ ń ṣe tẹ́ ń mójútó nínú Islam, ẹ̀mí yín ò ní pin báyìí. Gbogbo àwọn ọ̀dọ́ tá ń bẹ lábẹ́ yín, pàápàá jùlọ tá ń jáde ní Sumratu Mu'min, tá ń jáde ní Markazi, tá ń jáde ní Àdàbí, à ń da nǹkan rú, à ń ba nǹkan jẹ́ gan-an. Gbogbo ń táwọn bàbá wa gbà dọwọ́ bò gẹ́gẹ́ bí àṣírí pé ẹ má jẹ́ ó jáde fún àwọn ọmọ yìí, ó ti jáde o, ó ti jáde báyìí o, ó ti bọ́ ta báyìí o. Ayé sì ń tí ń fún Islam ní challenges, tẹ́yìn bàbá wa yìí náà sì ń di tó pọ̀. Àwọn ọmọ tá a sì wà níta ní ìsìn àlójútì, àwa là ń gé orí èèyàn sà, ánàkùnmọ̀lá, àwa là ń gé apá èèyàn sà, ánàkùnmọ̀lá, àwa là ń gé ìbàdí èèyàn, àwa là ń lo nǹkan ara, tá a sì jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé kéwú yín sà. Ẹ dákun ẹ bá wa ṣe àmójútó àwa ọ̀dọ́ tá à ń bá ń bẹ ní iwájú yín. Ẹ má bínú o, ẹ má bínú torí Ọlọ́run. Bàbá wa Imam Shafi'i wọ́n ní fasadun kabirun alimun muta'addid fa akbaru minhum jahilun. Ilá ó ti bó ti kọ́. Kọ́lọ́n kó wọlé àlùbáríkà Ànábì Muhammad, kọ́lọ́n má jẹ́ mi yín ó pin. Ẹ dákun ẹ má sì já sí ọ̀rọ̀ yìí gbọ́ gbogbo àwọn ọmọ kéwú lápapọ̀, nítorí pé ayé ti ń challenge Islam, wọ́n ti ń challenge Islam, wọ́n ti ń challenge Islam, wọ́n ti ń wọ́ Islam lọ sáwọn àyè kọ̀ọ̀kan. Tá a bá wo ní ìsìn á rí i pé RMQK èmi tún ti jáde. Anakumula, ẹ̀yin bàbá wa àgbà yìí kí lẹ fẹ́ sọ sí? Àwọn ọmọ ilé kéwú kọ̀ọ̀kan sì ni à ń tún bá láwọn sáìdì àwọn àyè kọ̀ọ̀kan yìí. Lóòótọ́ innal insana lafi khusri, nígbà tí asru yẹn fàdé, qad kunna min qabl, a ti wà nínú asru yẹn báyìí lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ láwọn. Ẹ̀yin bàbá wa ẹ dákun tẹ́ ẹ bá fi protocol kan protocols nínú ilé kéwú wa Sumratu Mu'min, nínú ilé kéwú wa Ládàbí, nínú ilé kéwú wa ní Markazi, tẹ́ ẹ bá fi protocol fún protocol, tá a bá fi kún, tá a gbá àwọn nǹkan kan mú pẹ̀lú àwọn ìdí, ẹ̀yin bàbá wa mọ̀ ń tẹ́ ẹ lè ṣe tí bàjẹ́ yóò fi dẹ́kun. Toráwọ̀ ọ̀dọ́ ń tà ń tọ́jú bọ̀, ń tà ń ṣe lágbára o, ń tà ń wọ̀ lágbára o. Gbogbo ẹ̀yin bàbá wa náà tẹ́ jẹ́ káńsù ulama, ẹ bá gbé àwọn ọkọ̀ dìde kan tí ó mọ ṣiṣẹ́ bíi àwọn ọlọ́pàá tí wọn ò kí ń wọṣọ, tí ó mọ ṣe checking up lórí àwa ọ̀dọ́, pàápàá jùlọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Ẹni tó bá ti lè jẹ́ àáfà, ìgbà yìí nílẹ̀ ó mọ̀, ìgbà yìí ni a ní lè tàbùkù Islam látara wa. Gbogbo àwa káńsù ulama, gbogbo àwa ọmọ kéékèèké táǹkì oníṣẹ́ ṣe checking up wa, ẹ yẹ̀ wá wò, ẹ ṣe findings investigation lórí bá ń tí ń gbégbé sí ayé wa, kó má bàa tàbùkù tá a gbé dání. Ẹ dákun àwọn wọ̀nyí ni a pè wá sí. Ojú òní tiwa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.